ṣé máa fún ẹni fún lówó ẹ sọ fún ẹgbẹ́ ẹ̀kẹ́ yẹn fún ọmọ wájọ́. gbogbo wọn tí ó wà ń bí ìbàdàn kó dúró báyìí. báyìí kí amúlá fi tẹ̀ ẹ́ lẹ́sẹ̀ mọ́lẹ̀ o. ẹ̀dá ló ṣe é lè ṣe o. alágbàdo fún àwọn aláyè láti jẹ́ kí wọ́n tẹ̀lé olùkọ́ ọ̀dọ́. ìyá kọ́lé ti sọ pọ́lọ́pọ́ ìkìlú yẹn. lórúkọ gbogbo àwọn òṣèré lórúkọ pírẹsidẹ́ǹtì wa àwọn ọ̀gá wa tí wọ́n kàn bí pírẹsidẹ́ǹtì wa Bọ́lájí Amúsàn ọ̀gá wa Jídé Kòsọ́kọ́ àwọn akẹgbẹ́ mi tó wà ní Yínká Quadri lórúkọ ẹ̀tọ́ ìṣojú wa ní ìpínlẹ̀ Ògùn Owólabí Àjàsà lórúkọ Olóyè Abíọ́dún Kákáwá akí kábíyèsí ọba Olùtí Lárò akí gbogbo àwọn àgbàlagbà nílùú Ìlárò akí gbogbo àwọn àfáwà pátápátá látòrí Chibima kò sí nǹkan tí a fẹ́ sọ lórí ọ̀rọ̀ Alhassan Taiwo Babátúndé jù pé káwo bí rí bàbá tí mo bíbí ṣe tí mo irú èèyàn tó jẹ́ kò ní ìdíkáyè máa sọ àwítọ́wé asán gbogbo èèyàn ló mọ̀ pé Yínká Quadri Ògògbò àti Délé Òdùlé àárín wọn orí bá kan wọ́n ṣe ní burúkú gbogbo àjọ tẹ̀léra wa ni Ọlọ́run Elédùmarè kó má fi ikú tó yá wa kó má fi pa gbogbo wa o àwọn ọmọ ẹ̀ Ọlọ́run bá wa tọ́jú wọn o àwọn ìyàwó ẹ̀ Ọlọ́run bá wa tọ́jú wọn o gbogbo nǹkan tó fi sílẹ̀ Ọlọ́run má jẹ́ kó dìbàjẹ́ àwáyé ikú kò sí ẹni tó a bá bí ó di dandan kó padà ó dé bus stop tí ẹ̀yìn ẹ̀ ó ti ṣe èyí tó lè ṣe àwa tó kù ní káwọn náà ṣe tá a bá lè ṣe kó tó di wípé gbogbo wa lọ lẹ́ẹ̀kan sí orúkọ gbogbo ẹgbẹ́ òṣèré ilẹ̀ Yorùbá pátápátá mi ò tiẹ̀ dárúkọ ẹgbẹ́ kan báyìí àwọn ẹgbẹ́ tí tábà yìí ṣùgbọ́n gbogbo cut across ju ká sọ wípé ẹgbẹ́ kan ló wà Ọlọ́run àforíjì kò sẹ́ni tó wà láyé tí ò ní láṣìṣe tiẹ̀ there is no paragon of perfection our prayer for our beloved brother kọ́lọ́n kó bá wa fún ní kọ́lọ́n bá wa ṣe bẹ́ẹ̀ kọ́lọ́n bá wa kẹ́ kọ́lọ́n bá wa kẹ́ èèyàn dáadáa ní Ògógó èèyàn dáadáa ní
jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan mi lẹ́yìn dáadáa wọ́n bá ti sọ pé èèyàn dáadáa ajẹ́ni tó wà upright ajẹ́ni tí kì í gbúrọ́ ajẹ́ni tó straight ajẹ́ni tó jẹ́ pé ìgbéda ẹ̀ ó dáa ju àdá ẹ̀ lọ èèyàn dáadáa ní Alhassan Babatunde Taiwo sọ́nà alára bẹ̀rẹ̀ kàrí orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ní Ṣìjámíù Abíọ́dún Kákáwà ẹni tí ó ní kò yẹ kí n bọ́ síbi ìsọ̀rọ̀ rárá àmọ́ wọ́n pè mí nítorí ọ̀rọ̀ ọdún Fakakos tó bá ń sọ pé ọdún Fakakos ilé ọ̀dọ̀ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ó tẹ̀ tó di ọ̀rọ̀ ọdún Fakakos lèmi àti Táíwò Hasan Ògògó láti jìjọ jẹ́ ọmọ Èbúté Mẹ́ta tí ó ń ṣọ̀rọ̀ 40-45 years. bọ̀tínú mi dùn níbi lẹ́mì ó fi hàn tí wọ́n bá ń fẹnu ròyìn èèyàn ó dáa bẹ́yàn ò bá dáa tábà ti torí owó tó wà lọ́wọ́ tábà ń sọ pé ó dáa àṣírí àtúnjọ tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ẹwà dúró ẹrù ṣé kò sí gbogbo àwọn tó ní nǹkan ṣe ń bí ìlú ni àbúrò oníkálùkù ń bí lásán ti ń ṣàdúrà fún èmi mọ̀ pé ibi tó tún lọ dojúkọ lọ́hùn Táíwò Hasan lè níṣòro Ọlọ́run ló ń bá pàdé tó dùn mí nílé ayé mi nínú ọ̀rọ̀ ẹ̀ ní pé mi pẹ̀lú ẹ̀ wàhálà tájọ ṣe lórí ọ̀rọ̀ mi pé ó máa jẹ olóyè Kákáwọ́ of Lagos ìjọ tó wá mú mi lọ sí palace Táíwò sí láyé. àjọ plánù èmi òun Yínká Quadri ìjọ tó kọ́kọ́ náwó mi sókè láti 2009 ẹ̀rọ bóun gbọ́ngàn ló ń joyè mi tó ń fò sókè tó ń gbóró tó ga ẹ wá wò ọ̀sẹ̀ kejì àbọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú mi lọ sí palace lọ sọ́dọ̀ kábíyèsí àwa ń ṣe òkú tiẹ̀ lẹ́yìn tí mò ń gba aládùn agbẹ́jọ́ tàbá máa wúyè gbogbo ayé ló máa wà níbẹ̀. ní orúkọ Alhaji Abdulganiu Akànnì Yínká Quadri chairman ọdún Fakakos òun ní fáìsì ẹ̀ níjọ́ náà lọ́hùn tí wọ́n fẹ́ sọ Ògògó ló kọ́kọ́ dúró ní Yínká lọ lórí kò sẹ́ni tó máa ṣe chairman òun náà ló máa ṣe ó ní kò sí pé èèyàn kankan contest àdẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Yínká náà léèdì ẹ̀ ó léèdì lé yẹn débi tán léèdì ẹ̀ dé but kò sí bó ti ń ka pẹ́ láyé tó a máa fi ilẹ̀ ìjọ kan ìyẹn ló ṣe dáka ìwà rí tó Ògògó rò òun ló ń jẹ lọ́jọ́ ìní ẹlòmíì máa ṣàmódì tó máa tọrọ owó fún mi ọmọ ẹ bọ́ síta ó tún fẹnu sọ́ni àwọn òtọrọ owó àmọ́ nǹkan tẹ bá ní ra kẹjọ kẹ bá fi ṣàdúrà fún bàbá wa Ọlọ́run tẹ́wọ́ gbàdúrà náà ni torí tọ́lọ́run ò bá tẹ́wọ́ gbà tó bá wà orílẹ̀ ayé tó ń jẹ ìrora ń kọ́ àmì mímọ́ ìpele lọ tó ń lọ òun àti ọ̀nà Ọlọ́run ní mo fàkókò yìí torí kábíyèsí ọba wa ọba aláàrò olóògbé ilé ẹ̀kọ́ ara fẹ́ra kọ ẹ̀kọ́ àtẹ̀mọ́ra ẹ̀kọ́ àmúmọ́ra o torí kò sí nǹkan tó máa fẹ́ ṣe ní ìlú ìtẹ́ ń ṣe Táíwò ló máa kó gbogbo wa àti débi bójá sátidé lẹ fẹ́ ṣe ìjọ Jímọ̀ láti máa débi tó bá dàárọ̀ Monday la máa lọ. ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Ògùn state ẹ̀yin most especially ẹ̀yin ọmọ Yewa ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ yín èmi ò campaign fún yín o ẹ wo láǹkan ẹyọ kan tí Yáyì ṣe fún wa yìí òun ló sọ pé owó hospital ibikíbi bá ṣe ń sọ̀rọ̀ nígbà tó lè gbé travel ó tún fly doctor wá látòdì India kó wá dúró tì bí ó ṣe orí ẹyọ kan ẹlẹ́ máa ṣe ẹ bá wa fìdìbò yín fún Yáyì ẹ̀bẹ̀ ẹyọ kan táwa ń bẹ̀ yín nìyẹn Ọlọ́run Elédùmarè Ọlámilékan Yáyì Ọlọ́run àdó tiẹ̀ àárọ̀ ẹ̀ lójú o ẹ̀yin ọmọ Ọ̀làrò ànífúró eléyìí gbà o lágbára Ọlọ́run gbogbo àwọn tá a fi lé lọ́wọ́lẹ̀ tá a wá síbí àdélébáre àrènàkórè àkóyá ibi Ọlọ́run àṣekún sinmi fún bọ̀dá mi Táíwò ẹ̀gbọ́n ẹ̀ Ọlọ́run àárọ̀ yín lójú o torí ẹ̀yin méjì tó kù náà nìyẹn nǹkan ò ní ṣe yín ẹ
ẹ̀mí kọjú lọ́ba lágbára ọlọ́run tó ìyá náà tó dẹ̀ tó fẹ́ gbàlejò lónìí ọlọ́run àṣekún sì ní fún gbogbo yín o ilẹ̀ rí bàbá kọlá fatia. الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ìṣẹ́jú méjì. Salaam alaikum fún gbogbo ilé wọn pátá. Auzubillahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. A dúpẹ́ fún ẹni rere wa, èèyàn dáadáa, gbogbo ọmọ kúló ó fẹ́ jù wá lọ ní torí kì í ṣe owó ìrọ̀lẹ́ fi tọ́jú gbogbo. Lórúkọ gbogbo ẹgbẹ́ tápá pátápátá a dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ́ dúró. Ẹ ṣé gan ọlọ́run àṣekún sinmi fún ọ ọlọ́run apáṣiṣẹ́ rẹ àtọ́jú àwọn ọmọ ẹ̀ ojú wẹ̀yìn kò tọ́jú àwọn ọmọ ẹ̀ òrà àwọn ọmọ ẹ̀ o lè ṣe bí ìyá o lè ṣe bí ìyá o lè ṣe bí bàbá o lè ṣe bí bàbá o fojú wẹ̀yìn o gbogbo ọmọ kú lódò tọ́jú àwọn ọmọ ẹ̀ ọlọ́run àṣekún sinmi fún ẹ o ẹ ṣe. ìyàwó tó yọ sí Adésànyà ìṣẹ́jú méjì. erí gbígbọ́ ńlẹ̀ ògbó kúlódò amẹ́lẹ̀ ọ̀rọ̀ ògbógbó ọmọ kúlàrọ̀ jí lọ́jọ́ alẹ́ ojoojúmọ́ ni wọ́n fi kú tán ní ọ̀rọ̀ kan láwọn àwọn ènìyàn òótọ́ ni wọ́n ń poli odò nípò ọ̀tá rárá ló mú dé ìpẹ̀lá ìyàn kò ní ni wọ́n gbọ́dọ̀ tọ́tì ìtọ́jú ìgbórí tó wọn ò lọ́rẹ̀ẹ́ bàbá ni wọ́n ń kíra wọn nínú ilé wọn. Fúnrẹ́dílé Babátúndé Hasan ògógó kúlódò wọ káàlẹ̀ lọ́wọ́ ó ṣubú kò lè dìde ó kò lè dìde. Òkè títí àòrí ẹ mọ́ ọlọ́run ọdẹ ẹlẹ́fẹ̀ẹ́yàn rẹ̀ resting my dear boss. ẹ dákun ìṣẹ́jú márùn-ún ló kù àwọn bàbá bẹ́ẹ̀ dẹ́kun sí èkú lára ẹ má jẹ́ ọ̀pọ̀gbọ̀n ìhun tá a torí ẹ̀wá bí o ìhun tá a torí ẹ̀wá bí kí wọ́n lè kí wọ́n sára jí ọ̀gbọ̀gbọ̀ lára ní ẹ̀jẹ̀. innal mawta allazi tafirruna minhu innahu mulaqikum àdéhùn ọlọ́run náà ni kò lè tà sí ọlọ́run ní al-mawtu alladhi tafirruna minhu ikú tí gbogbo yín ń sá fún tẹ̀ sá fún títí tẹ̀ fi kọ̀yìn sọ́lọ́run ikú tẹ̀ sá fún tẹ̀ ẹlòmíín kọ̀yìn sí inú ẹbí tó ti wá nítorí kó má bàa tètè kú náà ni ẹlòmíín kọ̀yìn sí ó kọ̀yìn sí àlùbáríkà alẹ́ ayé ara ẹ̀ gangan nítorí pé kó má bàa kú ìgbà tí wọ́n sọ pé Alhaji wa Taiwo Hasan nípa ikú yìí ń bọ̀ àárẹ̀ yóò lè gbóògùn mọ́ èyí tí mo gbọ́ tó dáa jù òun náà ni táwọn ẹbí wọn sọ pé inna lillahi wa inna ilayhi raji'un ìntẹ́bí fi sọ bẹ́ẹ̀ nígbà tí Alhaji wa Hasan ò lè sọ̀rọ̀ mọ́ definitely ntí Alhaji wa Hasan ti gbìn sí ẹ̀mí àwọn ọmọ sẹ́mi ẹbí nípa imanu billahi pé kò sí nǹkan kan tó dé ọlọ́run ọba nìkan náà ni eléyìí náà ló wá kórìíre bá wọn tó bá jẹ́ pé wọ́n gbé ọ̀rọ̀ wọn gba ọ̀nà bòmíì ẹgbẹ́ gbé lọ sẹ́gbẹ̀ẹ́ omi àwọn gbé wọn lọ sí kinní kan ibi tí ó já sí náà ló já sí ọba tó ní kí Alhaji wa Taiwo Hasan kó bẹ̀rẹ̀ mùsùlùmán wà áṣà mùsùlùmán olùgbogbo gbèsè ayé ní mùsùlùmán ó wá parí ẹ̀ ní mùsùlùmán lẹ́ni tó juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́run a kí wọn kú oríire òjíṣẹ́ ní gbogbo ẹnikẹ́ni tẹ́mi ẹ̀ bá ń gùn ká má ti kí kú oríire gbogbo ẹnikẹ́ni tí ò ti parí ayé ẹ̀ láti humọ́lẹ̀ fitinatu alalhayi tí yẹn bá ṣì wà láyé ẹ̀ gbọ́dọ̀ fọlá ẹ̀bẹ̀ lọ́hùn nítorí wípé ẹni tó wà láyé ẹni kò mọ ibi tí ó parí ẹ̀ sí gbogbo ẹni kọ̀ọ̀kan wa tá a ṣẹ́kù ká yẹ ìta gbé dání ká yẹ̀ wò ìyẹn tó wà lọ́wọ́ wa tí kì í ṣe tiwa nǹkan oníǹkan ká gbìyànjú àti mú un lẹ̀
nítorí ìjọ tílẹ̀ ó mú wa yìí náà ni gbogbo tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe tó yẹ pé wọ́n gbọ́dọ̀ bá wa gbọ́ ń pa ẹ̀ kó ní kálukú lọ dùúlẹ̀ Ajiwa Taiwo Hassan ọlọ́wọ́n bá ní kí wọ́n lóore wọ́n parí ẹ̀ dáadáa gbogbo oníkálukú ń sọ̀rọ̀ wọn níre. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Naam.
ti block òun yẹn wọ́n ti block rẹ̀. ẹbí tẹ́ bá máa kẹ́rẹ́ máa bọ́ sáré ẹ lè jẹ́ kọ́sítọ́ọ̀mù ìjọba ní sọ́kà. kò sí nǹkan kan tá a rí sọ ju pé ọlọ́run kó sájọ kó bá wa gba Alhaji Ògògó lẹ́rù ọlọ́run wọlá dáadáa wọn sọmọdé ságbàlagbà sọkùnrin àtobìnrin kéèyàn ní human relation kéèyàn jẹ́ ẹni tó jẹ́ pé kò sí tó lè máa ṣe tí máa yọ ọlọ́run lẹ́ẹ̀bẹ̀ nọ́mbà 1 ni wọn ọlọ́run bá àlejò ọlá ni wọ́n fi ń sọ̀pákù tẹ̀lé gbogbo ohun tí wọ́n ń ṣe láyé wọn olúwa kó wọlá bẹ́ẹ̀ kó jọ kó bá ṣe wọn lẹ́rù níkẹ́ gbogbo ìbéèrè tán màláìka òbí wọn ọlọ́run tí wọ́n lè dáhùn pẹ̀lú ìyọ̀nù ọlọ́run wá bá wa ṣe wọn lẹ́rù tó kẹ́ ọlọ́run mọ́ jẹ wọn níyà ọlọ́run mọ́ sì bẹ̀yìn wọn jẹ́ ọ̀là la hawla wala quwwata. ẹja tó dé wọn ẹja máa lọ sí Oya. La ilaha illallah
bàbá náà wá pè é tó jẹ́nu àbúrò ẹ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ fi báyìí sí mi lọ́wọ́ wọn ló sọ bẹ́ẹ̀ fẹ́ mi náà. alámọ̀ọ́nà lẹni tó rí ẹni rí alámọ̀ọ́nà lẹni tó sẹ̀ǹdì ó sí lọ́wọ́ ọ̀pọ̀ àfáà mi tó ń bá sẹ̀ǹdì ó sákàǹtì ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ò ṣe ní rántí tẹ́ni tí wọ́n sọ fún òní rántí ni. mo kí bàbá ìmáàmù Ìlaró tí nǹkan ṣe mo kí wọn ṣé wa Muhammadu Tajudeen Mustapha Adéwùmí mo kí mo tuntun yín kí irú eléyìí má jẹ́ okùn mọ́ lù Ìlaró àmín má jẹ́ okùn mọ́ nílẹ̀ Yewa àmín má jẹ́ okùn mọ́ nípínlẹ̀ Ògùn àmín. ẹ̀kọ́ pàtàkì ó ṣeé ṣe káyé àti sọ̀rọ̀ má sí mọ́ tá a bá ti sálámà sókù kí kálukú máa lọ bí tó ti ń wá. mo fẹ́ gba gbogbo àwa dókítọ̀ ọ̀pọ̀ èèyàn là ń pa ìbáàjẹ́ abalist ni o ìbáàjẹ́ aba ni o ìbáàjẹ́ àwa dókítọ̀ olóyìnbó ni ọ̀pọ̀ èèyàn láti fi ìpayà pa ọ̀pọ̀ èèyàn ẹjẹ musa bù kan wá ẹnìkan ṣàárẹ̀ nínú àwọn èèyàn wa wọ́n wá ń sọ fún wọn ń fò òyìnbó sọ kò dẹ́ wọn ò dẹ̀ mọ̀ pé ó gbó òyìnbó wọ́n wá ní á bóyá làwọn lè rí sí torí àwọn máa bu ẹran bì kan àwọn máa fi síbì kan ní níjọ́ náà ló ń tọ̀ wọn kò ti ní treatment ò ti dúró lára ẹ̀ mọ́ gbogbo ẹ̀yin dókítọ̀ tẹ̀ ń wò èèyàn sàn ọlọ́run ní máa ń wò èèyàn sàn ẹ̀ ń gbìyànjú ni ẹ yé máa sọ gbólóhùn tí ó ba aláàárẹ̀ tí ó fún ní ṣọ́ọ̀kì ẹ yé máa sọ lójú ẹ̀ mọ́ ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ gbogbo àwa tá à ń polówó oògùn lórí rédíò lórí tẹlifíṣàn àṣírí mùsùlùmí kan kì í máa ń tú o èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí níjọ́ tí mo ti gbọ́ tàfà kan lòun lọ ọbẹ̀ òun padà dé láì jẹ́ mọ̀lẹ́bí ògògó tí mo kàn fẹ́ràn ẹ̀ láti jẹ́ àrùn mi ò gbádùn. aláàárẹ̀ tó fún ṣọ́ọ̀kì ẹ̀yẹ máa sọ lójú ẹ̀ fún ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ gbogbo àwọn tá à ń fowó oògùn lórí rédíò lórí tẹlifíṣàn kí mùsùlùmí lọ sí máa ń sọ èmi tí mo bá sọ̀rọ̀ yìí nígbà tí mo ti gbọ́ tàbí àkọ́lò lọ́bẹ̀ òun padà dé láì ìjánu lẹ́bí òògùn tí mo kàn fẹ́ràn ẹ̀ láti jáde ní òbádùn àṣírí mùsùlùmí kì í máa ń sọ nígbà nílé yìí nígbà tó bá jẹ́ òkùnkùn nígbà tó bá wà jẹ́ ọlọ́mọlẹ̀ sí kábà rí ẹ̀ ìsúná àmìjọ náà má fi eléyìí má fi da ilẹ̀ ayé wa mú má fi eléyìí má fi ba ọ̀rẹ́dí ẹ̀wú má fi eléyìí má ṣe ní àfúnà fún ẹgbẹ́ oníṣíátà wọ́n sọ̀rọ̀ àti wọ́n sọ̀rọ̀ aláṣẹ yìí ní à wọ́n mọ̀ láàdá Muhammad wọ́n lá hàní ní wọ́n sàhárì aláṣẹ yìí wà ní ìlú wa nígbà tí wọ́n ti rà àwọn ìbáraka Assalatu ala nabiyil karim. Bàbá wa bọ́sà gbogbo federal protect àwọn ẹlẹ́kọ̀ọ́ ọlọ́ba akéèké. Láti bàbá ìmọ̀ wọ́n ní gbogbo ẹja máa nìṣó níwájú mọ́sáàsì. Gbogbo ẹja máa lọ sí àjọ tẹ̀lé àjọ òṣèlú àbílíọ̀nì láti kí. Gbogbo ẹja nìṣó àjọ ìsìnkú. Bàbá ìmọ̀mọ̀ arúfá dàpọ̀ sọ́dọ̀ ní ìbàjẹ́ gbogbo ẹja gbàlagbà kí ẹ dákun ẹja máa lọ síwájú Central Mosque gbogbo ẹja máa lọ síwájú Central Mosque.
ẹ̀dá kò tó yẹ lọ. ẹ̀dá máa lọ sí sẹ́mọ̀s pẹ̀jọ́ ẹ̀dá kò tó yẹ lọ fún ẹ̀nà Muhammad. Bàbá ìmọ̀mù wa ní ọ̀sán bí ọlọ́jà ní bàbá ìmọ̀mù wa ní.